Well, ó ti ṣẹlẹ̀ o, àbí kò tí ì ṣẹlẹ̀? Nínú agbo yìí, ẹ jọ̀ọ́, tá a bá rí ẹnìkan tí ó wá bá mi láti influence selection Aláàfin, mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta ń bí. Ọgbọ́dọ̀ sí. Kò sí o. Ọgbọ́dọ̀ sí. There is nobody. No one. Actually, àwọn tó wá bá mi, gbogbo ẹni tí wọ́n ti torí ẹ̀ wá bá mi, Ifá ò mú wọn. Ọmọ Yorùbá, Ẹ ti fá mú. àdàbà ń pògèdè bíi pẹ́yẹlé ò gbọ́, ẹyẹlé kúkú gbọ́, títìrì tó ń tiri kì í ṣe pé kò lè jà, ṣe borúkọ ló ń sá fún. Ẹ gbọ́, kí ló lè fa irú eléyìí láàrin Aláàfin tìlú Ọ̀yọ́, Ọba Akeem Ọwọ́adé, Abímbọ́lá Ọwọ́adé the first, àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí ọmọ Mákindé. Kí ló lè fà á tí ọ̀rọ̀ àná fi máa di bá mi? Kójúmọ́ tó mọ́, ẹ farabalẹ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀. Díẹ̀ lẹ gbọ́ nínú ọ̀rọ̀ gómìnà nírú àwọn nǹkan tó ti sọ sẹ́yìn nípa Ọba Abímbọ́lá àtìlú Ọ̀yọ́ lápapọ̀. Ẹ farabalẹ̀ wò ó dáadáa, ẹ sì gbọ́ dáadáa. Ẹ gbọ́ kí ló lè dé. Bájá bá ń rí ni tó bá ń yọ̀rọ̀, tó bá ṣàdédé di pé ajá tó ń rí ni tó ń yọ̀rọ̀ ó di ajá tó ń rí ni tí ń gbó. Ẹ jọ̀ọ́, ẹ dákun, ṣé kò yẹ kó ń tọ̀hún ó kíyè sára náà? Ọmọ Yorùbá, kí ló lè fà á? Àní kí ló lè bí ibi tá à ń lọ nìyẹn. A ti fún Ọba Ọwọ́adé 48 hours, àbí ẹ máa bọ̀, ẹ wá gbọ́ kí ló ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí, pàápàá jùlọ tá à ń pariwo, tá à ń béèrè fún òmìnira Yorùbá. Ẹ wò bí wọ́n ṣe ń pa wọ́n nílùú Ìbàdàn, wọ́n ká wọn mọ́kò, wọ́n pa wọ́n. Àwọn ọlọ́pàá tá a ní kí wọ́n ṣọ́ wa, ẹ̀ṣọ́ aláàbò tá a ní kí wọ́n dáàbò bò wá, wọn ò ráàbò dáàbò wá. Àwọn ọmọ kéékèèké ni wọ́n rí ìmọ̀lù lórílẹ̀‐èdè tí a sì sọ pé orílẹ̀‐èdè gidi ni. Ṣebí ó yẹ kí ọlọ́pàá ó ní ìbọn tó ń pè ní rọ́bà búlẹ̀tì fún àwọn ẹ̀sùn kan wípé tó wọ́n gba one way o, kádẹ̀ ní ká fi dáhùn tọ̀hún dúró, àbí ọta ajísùn máa sùn káyìn. Ẹ wò ibẹ̀ kọ́ mò ń lọ, ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Ọ̀yọ́ State House of Assembly has approved rotational leadership for traditional councils and means of controversy, and to be taken effect. Ẹgbọ́n, the Ọ̀yọ́ State House of Assembly has passed a bill rotationship the section of the chairmanship of the State Council of Obas and chief among the Aláàfin of Ọ̀yọ́, the Olúbàdàn of Ìbàdàn, and Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Láàárín àwọn mẹ́ta yìí, ẹ wo ọ̀nà tí wọ́n gbà láti gba agbára lọ́wọ́ Aláàfin tìlú Ọ̀yọ́.
gẹ́gẹ́ bí àkàtàwà gbọ́ ṣe bí Aláàfin náà pè ní olórí gbogbo wọn. Èmi ọmọ tán o, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa kọ sísàlẹ̀. Ṣọ́wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé wọ́n ń pín ni? Ṣé wọ́n ń pín tìbí tí ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí bàbá wa Ọ̀nìrìṣà jìgbìnì bí àtẹ ẹ̀pín tí wọ́n ti ń ṣe olórí ọba? Àmọ́ ẹjá máa rántí wípé bí a ṣe máa ń sọ, ọba tó jẹ táyé rójú ìlú ò ní gbàgbé. Èyí tó jẹ tìlú di kàbìkàbì kàtàkàtà kò mà ní kó mẹ́. Lóòótọ́ kó tó di pé Aláàfin tìlú Ọ̀yọ́ gbẹ́sẹ̀, ìyẹn bàbá wa Àtàndá Ọláyíwọlá, ló ti di pé ọ̀rọ̀ yìí ti wáyé rí láàrin gómìnà náà tóun náà ti gbéṣẹ̀, Àlàó Akálà. Wọ́n mọ̀ pé wọ́n ti máa ríra wọn lọ́hùn-ún tí wọ́n bá ríra wọn lálákejì. Ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ yìí, mo mọ̀ pé àwọn méjèèjì Aláàfin ó ti lọ bá tí wọ́n bá máa ríra wọn wípé ọ̀rọ̀ tó fílẹ̀ ó tún kọ́ṣì yìí ni. Òun ni ó sì máa dá lóhùn pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. The bill passed during Tuesday parliamentary followed the presentation of committee report by the Vice Chairman of the House Committee on Local Government and Chieftaincy Matter, Bamidele Adeola. The lawmaker resolved that the chairman position will no longer be held permanently by any single monarch, but will instead rotate among the three foremost traditional rulers. The bill has steered debate since its second reading last Thursday, with traditional rulers and stakeholders expressing sharply divided opinion, while representatives from Ibadan land and Ogbomoso land welcomed the move as fair reform. Others, particularly from Oyo town, expressed strong opposition. Ẹ gbọ́, lóòótọ́ ni, báwo lẹ ṣe fẹ́ gbàgbára lọ́wọ́ alágbára tẹ́ ẹ rò pé yóò rọrùn? Ìdí nìyí tá a fẹ́ sọ nípa òmìnira wa lórílẹ̀‐èdè Yorùbá tá a fẹ́ gbà lọ́wọ́ Nàìjíríà, wípé báwo ni ó ṣe rí, ṣé yóò rọrùn àbí ò ní rọrùn? Ṣùgbọ́n bàbá wa Professor Banji Akíntóyè ti sọ wípé ìrọ̀rùn ló ọ̀bà dé, àwa ò ní jà. Àmọ́ lórí ọ̀rọ̀ ọlọ́ba, à ń gba ṣáàmánù, àgbà ṣáàmánù, ẹni má jà á tàn wá, ẹkún lọ́ba ìkún wá. Mo sì fẹ́ kí bàbá kábíyèsí ọba Ọwọ́adé the first, tó jẹ́ wípé àkọ́kọ́ yín tẹ́ ẹ máa dádé nínú ogun tiyín rèé, níwọ̀nba àgbà tẹ́ ẹ dórí àlééfà, tẹ́ ẹ dórí àpèrè àwọn bàbá yín, gbogbo nǹkan táwọn olóyìnbó ń pè ní controversy tó ti ṣẹlẹ̀ lọ́tùn tó ti ṣẹlẹ̀ lósìn, ó dàbí pé ó fẹ́ mú kí àwọn ọmọ Yorùbá kí wọ́n má fẹ́ ní confidence nínú yín mọ́. Báwo ló ti máa wá jẹ́? Kí nìtàn yín máa kọ gangan bàbá? Mo ti sọ nínú àwọn fídíò bí ẹyọ kan àbí méjì tí mo ṣe sẹ́yìn pé ẹ gbọ́dọ̀ kíyèsára nípele ibi tẹ́ ẹ dé yìí. Kọ́ má lọ já wọn tó wà nínú kábínẹ̀tì, ọ̀tá ni wọ́n tí wọ́n ṣojú ṣọ̀rẹ́ tó ń fún yín lámọ̀ràn. Ẹ̀yin náà lẹ dìde lẹ́lọ́ bá kìnní Tókótó lẹ́ní unity ní Yorùbá lẹ́ ń fẹ́ nígbà tí wọ́n ti fẹ́ pa ọmọ Ọ̀yọ́ tán. Ẹ mẹ́nubà wípé bàbá, àwọn ọmọ yín tá a gbà lálejò àràbá yìí ni wọ́n ń dà.
kẹ́ẹ̀tì ẹ̀sọ̀ yẹn lásán kọ́ wá sọ fún yín pé sàdánkátà wọn kì bá ṣe dùn tó, torí pé ìrètí wa nínú yín ó lágbára gan. Ní kété tá a ti gbọ́ pé ẹ̀yin ni Fámú, gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ló kí Ifá kú oríire, ló ṣe sàdánkátà fún Àgbọnmìrègún. Àgàgà bàbá aláwo tó dífá pé bàbá yìí ṣe olóṣèlú, bàbá yìí ò ṣe kinní, Ifá bàbá yìí Ifá ojúlówó ni, kì í ṣe Ifá oko. Àmọ́ ọ̀pẹ́ kò jìnnà ló di pé gba oríṣiríṣi. Ẹ bá wa tún ọ̀nà yìí ṣe, ẹ tún yẹ̀ wò, ṣọ́yí orí bẹ́ẹ̀, torí tí kì í bá ṣèdí eléyìí, ìwọ̀n tó ti gbé kóregbé tó ti kúregbè tí wọ́n tún wá mú wá nínú ìrántí yìí, ní báyìí ibi tó bá a dé yìí kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá sí, àfi kẹ́ ẹ máa pín oyè Aláàfin ṣáàmánù ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n mọ̀ pé wípé bọ́ bá yá yóò kúrò láàrin ẹ̀yin mẹ́ta náà, torí inú àwọn ọba aláyé tó lágbára nílẹ̀ Yorùbá nípínlẹ̀ Ọ̀yọ́ Ẹ̀pọ̀, Asẹ́yìn ń bẹ ń bẹ, Onígbòho wà ń bẹ, Olú of Igbóọrà ń bẹ. Bílùú wọn bá tiẹ̀ kéré, àtàwọn ọba bẹ́ẹ̀ kó tiẹ̀ tó kan àwọn Olú of Igbóọrà. Onídèrè wà ń bẹ, ọmọ Láàfin Ọ̀yọ́ ni. Asígàngán bẹ ń bẹ, ọmọ Aláàfin Ọ̀yọ́ ni. Nínú ìran yín ni gbogbo wọn ti jáde. Nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sì wà, first class ọba dẹ̀ ni wọ́n. Tó bá yá àwọn náà kílèmù ìjọba kan òde tí ó sọ wípé àwọn náà tọ́ sí ọba, kókó dẹgbẹ́ ká máa lò ó pé tó ìwọ lọ́dún méjì kẹ́nìkan ó lọ́dún mẹ́ta, kí ìwọ lọ́dún méjì máa lọ kẹ́lòmíì bọ́ bẹ́ẹ̀. Nígbà tẹ́ ti pọ̀ àìṣedéédé ara ayé òun ló já ránṣẹ́ pàrà ọ̀run. Bàbá ní ṣubú lágbára Ọlọ́run. Àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn yín. Mò ń sọ̀rọ̀ nípa kábíyèsí ọba Ọ̀wọ́adé Abímbọ́lá Ọ̀wọ́adé the first, ikú bàbá yèyé. Àṣeyè lálákàn ṣepo, ẹ ṣàṣeyè ẹ sì ṣàṣeyànjú, ẹ pẹ̀bí pẹpẹ tí pẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ìmọ̀ràn tí ọ̀tá bá gbà lórí yín asán ní ọjà sí. Àmọ́ ìrètí àwọn ọmọ Yorùbá, báwo lẹ ṣe ní dojú wa dé? Àwọn kan ti ń sọ wọ́n lè bá àwọn Fúlàní tán, kálukú ló ń wí tiẹ̀. Kódà àwọn tí ń blame Ifá pé Ifá ó ṣe jẹ́ Canada ló ti ń mú yàn, àwọn tó sì mú Canada tìyín nìkan la àti rí, la ṣe ń wò, ká ṣe máa wo la wà lórí ọ̀rọ̀ yín. Ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé bí mo ṣe máa ń sọ lẹ́yìn yín mo ṣe ń sọ lójú yín. Àṣeyè lẹ́ṣẹ̀ o, ẹ ti fi kékeré joyè, ẹ fàgbà lò, ẹ sì lò yóò dá. Gbogbo ọdún tí ọba Aláyíwọlá lò láyé wọ́n lè ní àléébù tiwọn, ṣùgbọ́n kò sí àléébù tó burú tí àwa àrán Yorùbá lè tọ́ka sí, tí pé nǹkan báyìí bàbá yìí ṣe tí ò dáa jù. Ó ti sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá, mo ti sọ ṣáájú pé bàtà tí ó bọ́lẹ̀ èmi rọ̀ yín òun lè bá kẹsẹ̀ sí. Ẹ ṣé o, a tún pàdé. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá ń pín. Ó dàbọ̀. Mo pa láṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmì ṣe lórúkọ Jésù. Gbogbo ọjọ́ pípẹ́ tó ń yọ àyànmọ́ àti ṣẹ̀dá yín lẹ́nu, iná Ọlọ́run kó jó dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kájọ gbàdúrà papọ̀, kájọ wádìí àṣírí ogun tẹ́ ń là kọjá. Ẹ gbọ́ mi sà, bóyá èyí tí ẹ ti gba àwẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tógun yẹn ò lọ, bóyá ẹ ti gbàdúrà ẹ ti lọ orí òkè síbẹ̀ ogun yẹn sì dúró kò lọ. Ẹ má gbàgbé sà, ó ti pẹ́ tí Hánà náà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan sà, lọ́jọ́ kan mà, agbára Ọlọ́run bá Hánà pàdé, ó sì rí ọ̀nà àbáyọ, a fún Hánà ní ọmọ rere. Ìwọ náà bẹ́ o ṣe ń gbọ́ mi lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ọ̀dájú ogun tó lóun ní rí ọ̀nà lọ, tó lóun ní nísìnyí, iná Ọlọ́run máa rún wọn dànù. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ àjọ wá Olúwa, ojú Olúwa láti rí àṣírí ogun
èyí tí ẹ̀ ń dojúkọ ká dẹ̀ mú ọ̀nà àbáyọ láti gbàdúrà lórí ogun yẹn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ rí bóyá ó ní nǹkan tẹ́ ń là kọjá, bóyá ẹ wà lókè òkun ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ní àkójọ, tàbí ẹ wá ìwé gbèlú síbẹ̀ ẹ̀ rí ìwé gbèlú, tàbí ẹ ní ìpèníjà lórí ọmọ tàbí lórí iṣẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè mí rèé o +234 70 25 47 54 27. ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè. mo gbàdúrà pé bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lórúkọ Jésù fún àdúrà, ìyanu yín lórúkọ Jésù ó máa farahàn. ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù.